tó dẹni àpèsè ògún gàrá ògún gbòòrò ó pajá ó pòpè ó sọ lórí orí sí lórí ògodo ẹsẹ̀ ní máa ka ògún sí lọ́rùn kò bá sọ̀rọ̀ lọ́jà fún mi lọ́kàn máa yọ ògún ẹrẹ́jà kó sọ wọn owó kó sọ àlàáfíà kó dẹni yìí kó dẹni ẹ̀yẹ kó dẹni àpèsè àníkà sọ fọmọdé kó má fi dá kodoro dán mi wọn ní kó má bá dán sórí ara rẹ kó sọ fún àgbàlagbà kó má dé bùrùkà torí kó àgbo bá dé bùrùkà orí ara rẹ̀ ní ìdálé ọwọ́ tí ò sunwọ̀n àbí aṣọ náà kì í sí wọn ló dé bá kọ ọ̀mìnà kó lọ tó ògùn nífà ọ̀mìnà ló tẹ́ ń fá báyìí o nílé ayé ògùn fi tòrò kó wá jẹ́ kílé ayé Saidi kó tòrò báyìí o lórí iṣẹ́ kó tòrò báyìí o kó mọ̀ rí jògún o àwọn aláta wa dẹ̀rọ̀ àbí ká mọ̀ rí jògún o kí ọkọ ẹ̀ máa lọ rí kó máa bọ̀ rí o ẹni tí ó mọ̀ ìgbà tó jáde kó mọ̀ ìgbà tó máa wọlé o kó mọ̀ fi àtàpàkò ní dúkà eré báyìí o kò yé dẹni ẹ̀yẹ o. Kaya tó lẹ́tọ̀ rẹ̀ fẹ́ nù mọ́lá ẹni bá bá mẹ́mú ẹ lè mú dọ́yọ́ ẹ lè lọ bá bàbá bẹ́ẹ̀ sà.